jáde. ó kàn yìí wọ́n kàn jáde wọ́n kàn máa lé mi o. sọfí jáde nà ó yẹ ọmọ bọ̀. bẹ́ẹ̀ ni ẹ̀yin ni mo pè ní òkú wọn ẹni sòrò. mọ́nì ẹ jáde. ẹ jọ ẹ̀yin ní fọ́tò ẹ̀yin ní amen ẹ jọ tàbí yọ fọ́tò ẹ̀ kó ẹ jọ ọwọ́ mi ní báyìí ọwọ́ dúró báyìí. ẹ gbọ́ nígbà tí mo sọ pé tẹ́ ẹ bá ṣọ́ pé style tẹ wọ̀ lénìí òun gbọ́ngàn ló ń pè ní unbeatable kẹ́ ẹ ṣe kí ni kẹ́ ẹ jáde síta. mo kọ́kọ́ rí pé mọ́mí ẹ̀ ti ẹ̀ wọ gèlè báwo lẹ ṣe fẹ́ ní ẹni tó wọ gèlè. tí ẹ máa mú gèlè yín ẹ lọ wọ gèlè yín kẹ́ padà pa. mọ́mí style tẹ ti ẹ̀ wọ̀ rí lásán unbeatable ló ń pè é. unbeatable ẹ̀dọ́ ẹ̀rọ sẹ́yìn díẹ̀ díẹ̀ báyìí. mọ́mí mi ò pè yín ọ̀dọ̀ àmì ti gbọ́ tí n bá ti bẹ̀rẹ̀ báyìí tá a bá ti ṣe kí ni ìdílé ìgbọ̀ngàn ló ń pè ní runway tí n bá ti pè yín síta ẹ jọ̀ọ́ ẹ̀yin dádì àti mọ́mí ẹ ṣe kí ni ẹ farabalẹ̀ kẹ́ ẹ máa bá mi wá wò wọ́n fún ara yín báyìí ló máa mú wọn ní kankan ẹni tó bá gbogbo orókè alright so tí bá ti mú yín ẹ ṣe kí ni ọtọ máa ṣe nìyí ẹ máa wò mí nǹkan tó máa ṣe nìyí ẹ máa wò mí. sakọ ẹ máa ṣe báyìí ẹ̀rọ tẹ bá ti dé bí ẹ̀rọ àwọn olólùfẹ́ yẹn máa ṣe báyìí. ọ̀rẹ́ mi ó dá wa lálẹ́ o. ṣe ti rí nǹkan tí mo sọ pé kẹ́ ẹ ṣe tẹ́ ẹ bá lè ṣe ẹ̀mọ jókòó kò sí wàhálà ń bẹ̀. bẹ́ẹ̀ ni bá tó bá gbásùn lọ́yẹ́ báyìí ni o. ṣe ti rí nǹkan tí mo ní kẹ́ ṣe. wọ́n bá bùrù wá o ọ̀bùn wá o. mo lè bá ọ̀bùn fún yín tẹ́lẹ̀ àwọn ọ̀bùn wà ṣe ẹ ti gbọ́ ṣe lè ti gbà. ṣe rẹ́dì mọ́mí ń ṣe testing. ó yẹ bàbá báyìí DJ bá mi ṣá wọn ní orin ìbílẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ àwọn ọmọ ṣe kí ni àwọn ọmọ mú yín o wọ́n sì pọ̀ sí wọn ní kí. Supposed to be one day. Ṣé kí ni wọ́n fẹ́? Wọ́n lè wọ́n fẹ́ àwọn náà àwọn ọlọ́pàá ti kí ni àwọn ọlọ́pàá gbé sí àwọn tèmi ní sẹ́yìn àwọn ìwọ̀. Àmọ́ mi wọ́n lè máa wọ style. Bẹ́ẹ̀ tó style yẹn lè jẹ́ kódà style yẹn lè Yeah.
Lateef Adédìméjì lórúkọ mi, òṣèré orí ìtàgé ni mí, tíátà mo mọ̀ ń ṣe káàkiri. Adéwà ń bíbá ilé ní láti wá sọ́pọ́ọ̀tì èèyàn wa, ọ̀rẹ́ wa, kọ́líìgì wa Adédiwúrà níbi tí ó ti ń try láti affect àwọn widows positively bí ó ṣe jẹ́ kó rí nìyẹn, bó ṣe tọ́ bó ṣe yẹ nìyẹn. Nítorí mo máa ń sọ ní gbogbo ìgbà pé ìwọ tó bá lókìkí, bó jẹ́ kékeré ni bó jẹ́ òkìkí ńlá ni, òkìkí ẹ̀ ó jẹ́ kó o lè fi affect àwọn èèyàn positively ni. So eléyìí tí Adédiwúrà ń ṣe nǹkan rẹ̀ ni, nǹkan dáadáa ni. Inú mi dẹ̀ dùn pé mo wá bí lẹ́nìí, mo dẹ̀ support ẹ̀. Orúkọ mi ni Grace Ama, Nollywood actor. Mo wá láti support Adédiwúrà tó ń ṣe nǹkan tó dáa tí fún àwọn widows tí àwọn kan wọ́n ti kú, tí ọ̀dẹ̀ tí nǹkan tó jẹ́ fún wọn sì jẹ́ pé wọ́n gbẹ́kẹ̀lé Ọlọ́run ọba láti ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe, and it's actually a brilliant one, and I'm excited pé Adédiwúrà ó ro ti àwọn widows lẹ́ni, and I really pray that God will continue to strengthen her. Gbogbo nǹkan tó ti ṣe fún àwọn widows lẹ́ni Ọlọ́run á ṣe nílọ́pọ̀ fún, and I pray God will continue to grant her grace many more years of this. And Adédiwúrà, I love you. Continue to do the work that God has sent you. God bless you. Please come. Please, all the way to the end. Play Alasha, please come and say hello. Everybody keep playing Alasha. Thank you so much. Thank you very much. Please come. Yes, you can go back. Thank you. Thank you. Please, everybody keep playing Alasha. Ìkànnì àwọn àgbààgbà òṣèré ọ̀sẹ̀ wọlé dé ọmọ oníwọ̀ lọ́sẹ̀ ayé ìfẹ́ ọmọ lọ́sẹ̀ wọlé dé ọmọ lọ́sẹ̀ wọlé dé wípé yìí wọ́n bẹ̀rẹ̀ jì
Bring it out. Ọmọ lọ́lá ní bá lọ́lá. Ọmọ lọ́kọ̀. Ọmọ lọ́lá máa wọlé pẹ̀sẹ̀. Thomas. Bíbọ̀ Thomas wọlé pé. Ó ṣàmì náà lé. Thomas. Ọmọ ẹ ṣe wọ́n. Ọmọ yìí nìyẹn. Ọmọ yìí nìyẹn. Thomas nìyẹn. First, second, third. First. Okay, please, everyone. Start there. First, second, third. Second. First, second, third. Okay, one third. Third, man. First, second, third. Second. All right, please. Ẹ̀jọ̀ ta ló ń fún ọ lẹ́bùn? Please, who is in charge of the gift? Please. Who is in charge of the gift? Where is the lady in charge of the gift? Ta ló ń fún ọ lẹ́bùn? Please, we need somebody who is in charge of the gift. Ẹ̀jọ̀ ta ló wà in charge gift? The first person, please speak whatever it is you want, anything you want. Second, say what you want. Third person, please speak what you want. Alright, please speak what you want. Yes, you want. Alright. Ẹ̀dáwó àpèpè ẹ̀dá àwọn ọwá síwájú. Ẹ̀jọ̀ ọmọ nílùú èèyàn kan fún ní 2,000 naira tó máa fi gbé taxi gbé lọlé. Èèyàn kan tọ́lọ́ ń bá bless. Ó dé èèyàn mẹ́ta ló lè dá 200, ó dé 500 ẹ̀jọ̀. Owó taxi tó máa fi gbé lọlé torí wọn mọ̀ kọ́ máa gbẹ̀rọ̀ ń bìbà ilé mi. Anybody nínú àwọn tàbí ìwé pè ó jẹ́ 100 naira lẹ́fẹ̀ẹ́ da ẹ sáré da wá 2,000 naira tí màmá yìí máa ti fi taxi gbé lọlé ní ọmọ bíi 10 gbé o. Àti ní 1,000 ó kù 1,000 ó ti pé ẹ ṣé God bless you. Ẹ ṣé God bless you mọ́mí fà. Owó mọ́tò tẹ̀ máa fi gbé lọlé nìyẹn. Ṣé bá dúró wà ó yẹ máa bọ̀. Ó kó o ti wo yín. Kápá yín lórí balẹ̀. Ta ló mọ̀ pé ibi tó ti wá? Ó pé láti Ayọ̀kọ́. Ọ̀nà ilé màmá mi nìyẹn ẹ̀rọ Ọlọ́run bí. Olúwa mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ní ṣìṣe ní agbára Ọlọ́run. Bẹ́ẹ̀ tí ń mú ní ọmọ ọdún. Bẹ́ẹ̀ tí ń mú yọmọ ní yọmọ kọ́ sójú ẹ̀ ní agbára Ọlọ́run. Ẹ ní fọwọ́ yín gbọ́mọ. Àbùtẹ́lá yẹ ṣàdúrà lẹ́yìn tí ṣíṣe àníkó. Mo mọ̀ pé inú yín dùn. Iṣẹ́ kí lẹ̀ ń ṣe tẹ́? Iṣẹ́ bísíǹsì náà ni mo ṣe. Kí ni? Mo máa ń ṣe ọṣẹ ẹnu. Tá máa fi ń fa bọ́ ní Kristo. Bí àwọn kan níbi ìgbà next level, àwọn ọlọ́ba empower nípa ẹfẹ́ ṣiṣẹ́ ọṣẹ, ẹfẹ́ perfume, ẹfẹ́ learn àwọn nǹkan sí, ẹfẹ́ máa ṣe báàgì. Lọ́fẹ̀ẹ́ láìsanwó ẹ ti di mẹ́mbà wọn. Anything tó bá fẹ́ ṣe tó fẹ́ kọ́ wọn ọ̀fẹ́ lọ́ máa kọ́ yín. Tó bá ní kẹ́ sanwó ẹ sọ fún wọn pátọ̀dọ̀ mi lẹ ti wá ẹ̀mí sọ. Lẹ́yìn ilé ìmọ̀ràn ṣùgbọ́n wọ́n kọ̀wé sí mi láti Ìkòròdú. Èèyàn kẹ́ lọ́wọ́ ìfẹ́ tàwọn lọ rẹ̀. Ẹni yẹn tẹ̀ dárúkọ wọn fún mi. Nǹkan tí mo bẹ̀rẹ̀ fún wọn lẹ́yìn ẹni yẹn ló gbé wá. Ó ní nǹkan tó wúrò ní ti fi tàwọn lọ rẹ̀ nìyẹn. Màá pè wọ́n kọ́ máa bọ̀ ní ìlànà ìbàdàn. Mojísọ́lá Arówó Ṣẹ̀ṣọ́ wọ́n ní láti Ìkòròdú ní èmọ̀ wọn ẹ
máa bọ̀ ọ́ta mà Mrs. Mojísọ́lá Arówóṣẹ̀ṣọ́ ṣọ́wà ń bí Mrs. Mojísọ́lá Arówóṣẹ̀ṣọ́ wọ́n lọ tí ń bẹ̀ lórí ìdámẹ́nirán ẹjọ́ láti Ìkòròdú Arówóṣẹ̀ṣọ́ Mrs. Mojísọ́lá Arówóṣẹ̀ṣọ́ Bimbo Thomas is she still around? Bimbo Thomas, please come and do this presentation. Come and present the gift. Thank you. Ama, Ama. Yes, ma. Ẹ máa gbàdúrà. Ẹ jọ máa iṣẹ́ kí lẹ̀ ń ṣe? Diet teacher. Kí tẹ̀bí ń jẹun? Koran ka 2023 ọdún Ike. mineral. Okay, abájọ. Ìkọ́tẹ́ni ẹni kàfíta yín lọ́rẹ̀ free àlè. Ìyá ìdáyọ̀ máa ń ta mineral wájú ilé. Wọ́n máa ń lọ ra block láti òsì bucket wọ́n máa ń tà. Wọ́n dẹ̀ lọ máa ń níná. Ẹni yẹn dẹ̀ pè mí ó ní nǹkan tó ń fẹ́ fún wọn. Ẹ jẹ́ bá mi gbé freezer yẹn wá. Ẹ kó gbogbo nǹkan tó bá wà lórí ẹ̀kọ́ lẹ̀. Mrs. Mojísọ́lá Arówóṣẹ̀ṣọ́ láti Ìkòròdú àrà tó bá wù yín yẹn dá. Tó bá mú mọ́lá ní ti kóró bá. Oyin biribiri eyin kàmí o. Eyin biribiri eyin kàmí o. Oyin biribiri eyin kàmí o. Àánú Olúwa yín kàmí o. Múra o. Wá pẹ́ láyé. Múra o. Wá jẹun ọmọ. Ẹni bá ní kò ní rí bẹ́ẹ̀ afọlójú akọ̀sẹ́nu tírélà àkùtù ẹ̀. Gẹ́gẹ́ bí o ṣe fi fíìsà yà mí lẹ́nu kọ́dún tó parí ọ̀rọ̀ ayà lẹ́nu. Gbogbo ohun tó ń gbẹ́kẹ̀lé àtẹlé tó ń mú àtẹlé tó ní òní pàdánù wọn. Iná ayé kò ní bọ́ sílé ẹ̀rọ ọkọ̀ ọ̀tá ò ní bà ẹ́. Ọkọ̀ ọ̀tá ò ní bà àwọn ọmọ rẹ̀ èmi ara olè ẹ̀mí kò ní jà yín. Ẹjọ́ tó bá bí ọmọ tó wà ní ẹnì kan àárín tí kúrò alágbé ìdìbò ikú òdìbò ìpìlẹ̀ wọlé ilé ẹ̀. Èkúdọ̀ sọ̀pọ̀ lórí ọmọ. Èkúdọ̀ sọ̀pọ̀ lórí ọkọ. Àjí ìṣẹ̀ láàárín àwọn ọkọ bá yẹ péré. Ẹni tó ẹ̀mí ẹ̀ tó gùn àti ọkọ ẹ̀. Ẹjọ́ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá mọ àwọn olówó ẹni tó sọ̀pọ̀ jùlẹ̀ kí ṣe pé ń tọrọ. Olówó mi wà ń lẹ́kọ̀ọ́ mọ́bí tó máa náwó yẹn sí ẹni tó sọ̀pọ̀tì ẹni bá mojú gbàjà ẹni tó sọ̀pọ̀tì wúrà ọ̀la gbogbo àwọn stakeholders ẹni tó sọ̀pọ̀tì lórúkọ Jésù èyí gbé fún ọ̀sán dandan. Ṣé mà? Ẹnìkan wá fún wọn ní ewé tí wọ́n máa fi gbé lọ lé a máa fún yín ní 2000 ní owó ìkórè àwọn òbí náà wà tán máa gbẹ̀bùn. Kẹ́nìkan bá bá mi kó dání àtúmọ̀ àtàwọn tó kù ẹ ti gbé taxi láti gbé lọlé. Project Lydia òun ló kó 5000 wá àwọn ìtàbá ti fún lẹ́rẹ́jọ bá ń fún látẹ̀wọ́ pé kò fi gbé lọlé. Please, all the celebrities here, much love to you. We love you so much. We appreciate you a great deal. Thank you so much. All right, real quick, you are saddled with the responsibility of entertaining your fans. That's what you want to do. You want to entertain them. So what that means is that you have to put up the best show ever. So you need to dance. You need to dance first. We're good. Okay. Okay, so last year you killed it. You killed it last year. Okay, so this is what's gonna do, right? We're gonna dance first. We're gonna dance first, regardless of whether anybody wins or not, right? We're gonna dance, after which we will then act. Alright? Alright, so DJ, drop the beat for some celebrities, ladies and gentlemen. Hey! Drip! I wanna make a
Bring it down, bring it down, bring it down, bring it down. Already, Jump it down, jump it down. Oh my God, ladies and gentlemen. Tayo Musa is in the building, ladies and gentlemen. You know, in the building. Tayo Musa. Hey. All right, thank you very much. Thank you very much. Sorry, sorry. 1 second. Thank you. All right, thank you so much. Thank you so much. Am I right? And what kind of thing? But I'm gonna say you. Lórí àwọn tó bá sọ pé òkè gbọ́ràn ló ń tilẹ̀ tọ́kọ̀ máa mú ice cream. Táyì ló ń jẹ pọ̀ ló ṣe ń jẹ ṣàwọn máa jẹ gbogbo ẹ̀pọ̀. Fẹ́ẹ̀mì ó ti sọ́lẹ̀ sí. Kí ló sọ́lẹ̀? Ẹgbẹ́ sẹ́yìn gbọ́n kankan. Sẹ́yìn lórí ẹ̀yìn. Ẹ̀gbọ́n òun. Sẹ́yìn bí. Ẹ̀gbọ́n òun. Kẹ́mi ṣẹjọ látọ̀run. Ààrẹ ní wọ́n ṣe iye ọlọ́bìnrin pa. Tẹ̀bá ní ìlú ìlú yìí rẹ̀ ti dín. Eléyìí máa tún àgbo ìlú àmì tìtì rẹ̀. December 6 ni o. Ẹjọ́ mélòó ni gbogbo yín náà? Mo fẹ́ bínú ra tíkẹ̀tì tó yá. Àwọn ọ̀nà àgbà ọ̀bẹ̀ orí ìdánwò ẹ̀sìn. Adédiwúrà. Tábì ọ̀dà yìí, mo fẹ́ ra tíkẹ̀tì fún wọn. Mélòó ni gbogbo wọn? Ó ní list, wọ́n fẹ́ list wọn. Ó ní list wọn. December 6 ni wò. Survival of Jalili máa sùn lé. Ẹ bá sùn ní sinimá ọ̀nà, máa bèrè question lọ́wọ́ yín o. Bẹ́ẹ̀ni Jọ́sẹ̀ wọ́n yọ sọ fún wọn náà. Ọ̀yá jẹ́jẹ́ yọ sọ fún wọn. Kọ́ tọ́kọ̀ bàbá ti sọ ìdàbí wù. Yọ sọ fún wọn. Àti wáyé programu. Kọ́sà máa sá lọ lọ́kọ̀ tí ẹ̀ jù lọ ní ìlú. Sílẹ̀dì fún Jọ́sẹ̀ Jalili. Ẹ ti bàbá ṣe fún bẹ́ẹ̀ni bọ̀dá Jalili. Balakata ni ṣe bọ̀dá Jalili. Ni ṣe bọ̀dá Jalili. Ìyá bá sọ̀rọ̀ ní oṣù ẹ̀rí gbogbo ìsìnkú ọmọ láéláé. Ẹni ọwọ́ tó tẹ̀lé ọwọ́ tó lọ sókè yìí. Mi ò ní fi gbọ́mọ sí láyé mi o. Ẹni wá sí orí orí mi ò ní dábẹ́dẹ̀. Ẹni ojú mi ò ní rí bí. Ẹni wá sí ẹni ẹnu mi ò ní kó bá mi. Ẹni ẹsẹ̀ mi ò ní rí bí ebi bá ń pọ̀ lọ.
ẹ̀rọ ìnáwó yẹn fún mi ẹlẹ́mi tẹ̀lé ògbó mi ò ní wọ́n ní ògbó tèmi ò ní wọ́n kù ní mo ṣùgbọ́n àlàyé thank you very much everybody. mo fi àsìkò yìí kí gbogbo ojú tó ń wò mí lé báyìí pé ẹ kú dédé àsìkò yìí ojú tẹ fi ń wò mí ò ní fọ́ etí tẹ fi ń gbọ́ mi ò ní di gbogbo ara yín pátápátá kò ní parẹ́ mo tún wá kí àwọn tí tèmi nílùú Kwara ní kíkí tó dáa jùlọ ní kíkí tèmi nígbàgbọ́ sí jùlọ pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. àwọn ẹlẹ́sìn kejì náà mo tún kí yín pé may the Almighty bless you guys in this present season. tẹ́ bá wo nǹkan tá à ń ṣe níbi àlọ́jọ́ tìní wọ́n pè ní giving is fun. ọ̀pọ̀lọpọ̀ máa wò pé báwo lẹ ṣe máa sọ pé tí bá fúnyàn ní nǹkan ó yẹ kí inú mi máa dùn sí ni àbí nǹkan ọ̀dùnnú ni kéèyàn fúnyàn ní nǹkan wọ́n máa wò pé jẹ́ nǹkan tí ò tí ì tóbi ní kí n tún fúnyàn ṣùgbọ́n ó yẹ kẹ́ ti mọ̀ wípé Ọlọ́run fi àṣẹ sí gbogbo ẹni tó bá ń fúnyàn ní nǹkan Ọlọ́run ò ní òun ò ní padà lẹ́yìn ẹni tó bá ń fúnyàn ní nǹkan gẹ́gẹ́ bó ṣe máa ń sọ wọ́n á ní givers never lack so ó dá èmi lójú wípé ntọ́lọ́wọ́n ọba lọ́wọ́ sí ni ìdí nìyẹn tí mo ṣe pinnu wípé gbogbo ọdún tó bá ti ń ṣe lè ni màá máa wá bẹ̀ ẹlẹ́kẹ́ni ti máa wá rè torí mo mọ̀ wípé wíwá mi máa ń jẹ́ ìdùnnú fún àwọn opó ó máa ń jẹ́ ìdùnnú fún àwọn àgbàlagbà obìnrin wa so màá máa wá bẹ̀ ní gbogbo ọdún ni. mo máa ń sọ ní gbogbo ìgbà mi ò dẹ̀ ní dákẹ́ àti máa sọ ní wípé n tí Adédìwúrà ń ṣe yìí ó yẹ kí àwọn ọ̀jọ̀ba pè é kó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú kó gbé lárugẹ kó jẹ́ kó di ètò tó jẹ́ pé ìjọba fúnra ẹ̀ máa ṣe nítorí pé téèyàn bá ti ń dùn obìnrin lórí inú pàápàá jùlọ àwọn ìyá wa àti opó gbogbo nǹkan lèèyàn ń dùn inú yẹn. mo gbàjọba níyànjú pé ní irú nǹkan báyìí tá a bá rí ẹni tó jẹ́ ni mímọ̀ bí irú Adédìwúrà Gold bí irú òṣèré àbí ẹni tó jẹ́ ń pẹ́ni táwọn aráàlú tí wọ́n ń wò lókè tá a bá rí ẹni tó kọ ẹni sí wọn fún irú nǹkan báyìí kí wọ́n máa gbìyànjú láti ṣe ìrànlọ́wọ́ fún wọn torí láti ìpasẹ̀ irú àwọn èèyàn báyìí náà àwọn ará ìlú àwọn ìjọba tún lè reach out sí ará ìlú araga tún lè tùjọba gbogbo bọ́dì yẹn kò ní wà lọ́rùn títí wọn nìkan. ẹ̀wọ̀n pé kò ń ṣèlú lọ́tí ọ̀pọ̀ wọn wà ní last year náà ẹ bá mi ṣàwọ́ láti ọwọ́ ìjọ ẹ bá mi gbàdúrà fún wa ẹ bá mi gbàdúrà fún wa ẹ bá mi kí wa ẹ bá mi kí wa. Orúkọ Ṣòbòtò wà bí owó ṣẹ́gbà ẹ̀kọ́ àtìlẹ́yìn wa ṣẹ́gbà adúpẹ́ ẹ̀ṣọ́ thank you so much ẹ̀ṣẹ́ thank you all right ẹ̀ṣẹ́ wa. Madam Sajid. Mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mi gbogbo, mo kí ẹ̀yin lájọ jẹ́gbẹ́ mà. Lágbára Ọlọ́run Olúwa máa mú wa tẹ̀síwájú. A ní ṣe lásán. Gbogbo gbé láyé ó ṣe máa gbé nìyẹn. Ṣùgbọ́n kí ló yẹ ká tún máa ṣe? Ká máa dúpẹ́ ni. Gbogbo kò tó kálukú bá ti wà ọ̀pẹ ni ká máa dún. Mo bá yín dúpẹ́ o. Mo bá yín dúpẹ́. Kí ló gúnrégé àwọn àtìyí ni lọ́dún kẹta àtúnjọ wà lọ́dún yìí a máa jọjọ máa tún gbogbo ní lágbára Ọlọ́run ẹ̀yin náà ní pé ọdún kẹta tó yàtọ̀ sọ́dún yìí oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìyá ló lọ ìyá ló lọ ọmọ
ìyá ló lọ ìyá ló padà lọ́bọ̀ ó ṣe ojú ti wà àwọn ọmọ náà wá bá wa jùlọ àwa náà bá wọn jùlọ wọ́n á jẹ́ gbogbo ìtàǹsọ̀ kan owó orílẹ̀-èdè ọmọ wa náà sì pọ̀ òye ìṣàlá bàbá wa Tinubu tó ń pariwo lẹ́nu wa náà sì pọ̀ bẹ́ẹ̀ ní ìṣàlá ọlọ́pẹ́ lọ́rẹ̀ ní wọn fún wa wọ́n jẹ́ kó pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ torí wọ́n ń ṣe tuntun pété yàrá mẹ́fà lórí ètò tí wọ́n ń ṣe yìí ẹ̀yin náà mọ̀ pé wọ́n gbìyànjú tó àti bàbá wa Sanwó-Olú àníwá wọn tì àwa náà níwá àwọn ọmọ wa tì ẹ jèrè wọn wọ́n ṣe oríire wọ́n ṣe fún yíyẹ ẹni ṣe lásán àní ṣubú ara àní ṣubú ẹ̀yìn ẹlẹ́yìn òní síwájú lọ́la ńláńlá wàlá ìwàta ìlànà lórúkọ Jésù Olúwa wa. ọmọ tó ń sọ ọmọ ìlú kíláàsì bá fẹ́rẹ́ ju yín sọ. ẹ̀ṣẹ̀ please make way for her. ẹ̀bà lẹ́kọ̀ọ́ ẹ̀bà gbàdúrà fún ẹ̀ṣẹ̀ wọ ẹ̀ṣẹ̀ ẹ̀bà bàbá àwọn bá ẹ̀yìn ẹ̀ṣẹ̀ wọ alright. Thank you so much. Ìtọ́jú mi ní kékeré, ẹ̀yìn rẹ̀ ló fi kọ́ mi, ìyá kú iṣẹ́ mi. Èmi kì í yá mi fi ṣẹ́, pẹ̀lú tẹ̀rí ìbámọ́lẹ̀. Èmi tẹ̀lé kan ṣe kóyá mímọ́. Ìyá o. Ẹ̀ka sílẹ̀ kan ti mà. Ẹ̀lẹ́mà. Tẹ́rí tó èèyàn jẹ́ okó láyé yìí. Bí ìparí àlàsán lè lè sí. Tẹ́lẹ̀ ló ti máa rìn jẹ́ tẹ́lẹ̀ má ṣe wá lóko ayé. Àwọn akẹ́kọ̀ọ́ wà tí wọ́n ẹ̀kọ́. Tọ́bẹ̀ wà láyé báyìí. Tó jẹ́ pé ìyàwó wọn náà ló ń gbọ́ wọn. Àwọn kan wà tán appreciate ẹ̀. Àwọn kan tó wà àwọn ẹgbẹ́ tí àwọn ìyàwó wọn bá tajà wọ́n lọ jí owó ẹ̀mí tó kóró ẹ̀sìn. Ìyàwó á pariwo á lọ ẹ̀dùn wọn àti ní kóró ẹ̀sìn. Ṣé ẹ̀mọ̀ pé tí wọ́n bá jẹ́ oko ayé ṣé ẹ̀mọ̀ pé èyí tuntun níbi tó kọ́kọ́ èèyàn kú lọ. Kọ́lọ̀ Elédùmarè tó kọ́lọ̀ má ibi tí èdè kọ́lọ̀ má ti yà wá sí. Ìgbọ́wọ́ kan ṣáà ni wọ́n máa sọ fún gbogbo àwọn obìnrin tá a wà lórí ìdókòwò yìí. Àtẹ̀ntọ́ wà bí àtijọ́ bá délé ẹ̀bá mi sọ fún wọn. Ẹ má jẹ́ ká máa rìn láì lórí àwọn ọkọ wa mọ́. Kọ́lọ̀ Elédùmarè jọ kọ́lọ̀ bá wa fi àwọn ọkọ wa lọ́kọ dáadáa. Ní ìlọ́kùnrin tí ò da òsì mọ́ o, ṣùgbọ́n inú ọmọ bó ṣe ń lọ. Àwọn kéékèèké tá ń bọ̀ lẹ́yìn yìí, àwa náà àti rí níwọ̀n ọba kékeré lé ayé tá a lò yìí. Wọ́n gbọ́kọ̀ fẹ̀yìn àgbàlagbà ẹ̀yìn mọ́mì wa ẹ̀yìn náà a tó ṣe rí ju bẹ́ẹ̀ yẹn lọ. Ṣé ìtú mẹ́ta máa sọ fún gbogbo àwọn obìnrin ní kékeré kan tó ṣe wà lókun tó dùn. Lẹ́yìn tí bóyá bá ti ń ṣe tó bá ti ń gbé £1 £2 fún yàn, tó bá yá di £5, tó bá yá di £10, tó bá yá di £20. Lẹ́yìn tí bóyá bá ti mú tó bá ti ń ṣe ó ṣáà máa tẹpá mọ́ kó máa tẹpá mọ́ kó dẹ̀ máa make sure wípé òun ṣe dáadáa. Ọlọ́run Elédùmarè á fi àlùbáríkà sí gbogbo iṣẹ́ tá a bá ṣe o. Ẹkún ìjókòó máa mọ́kàn ní kí n kí ní ni o. God bless you mọ́mi. Tèmítọ́pẹ́ Ọlálẹ́yẹ ibikíbi tó bá wà máa bọ̀ ń tà ń bì. Ẹ bá ń gbé sórí machine kan wá. Mo mọ̀ ọ́ mọ̀ ọ̀sẹ̀ sórí. O dẹ̀ fẹ́ ṣe freedom àbí? Tó bá bẹ̀rẹ̀ sí ní fi ránṣọ tó o bá fi fún wọn lóúnjẹ. Má jẹ́ sọ tẹnu ìwé ìṣọmọdé mọ́. Ẹ bá mi gbé sórí machine kan wá fún. Ẹ dáhùn kò sí táì. Ẹ jọ ẹnìkan wà ń bí náà ní ìmọ̀. Kàfílà kúdẹ̀ ìkù. Kàfílà kúdẹ̀ ìkù. Kàfílà kúdẹ̀ ìkù. Ṣé a gbọ́n? Ó tọ́ ni ó lè dáhùn àbí àpò mi ní ṣòjòrò lójú àwọn oko. Kò lè jábọ́ wọ́n ti sẹ́nu téèpẹ̀ gbégbégbé. Adéọlá Dúpẹ́. Ṣẹ́yìn lọ́fẹ́ máa ránṣọ ni? Ṣẹ́yìn
sẹ́yìn lè fẹ́ máa ránṣọ ọmọ yín yẹn dà Táyé kò wá sẹ́yìn lè máa bá wọn gbé. Adéọlá Dúpẹ́ bá ń gbé sórí máa ń ṣe nǹkan wá. Yes, àmì mà. Àmì. Àwọn gift yẹn ẹ pín wọn side by side. Quantity tó bá wà ń bí ni kó wà ń bí. Ẹ jù ẹ dáhùn sórí machine. Ẹ bá ń gbé ẹ̀rọ wa Kúdí Ọba. Bóyá lélẹ̀ lórí kó bá wọn gbé ẹjọ́ bá wọn sísẹ̀ ẹ bá ń gbé ìrọ̀ yẹn wá. Sẹ́yìn ní Kúdí Ọba láti Èkó. Bóyá ẹ má bá mi yà wá. à ń làágùn àti jó àti kọrin àti ṣe dáadáa fáwọn opó tí ìkànnú ara wa tó ń take care ìyẹn Adédiwúrà Black Gold nǹkan dáadáa ló ń ṣe òun ni mo ṣe wá support eléyìí ní ara mi ò yá ó rẹ̀ mí gan fún bí mo ṣe gba abẹ́rẹ́ tán lọ́sípítù ni mò ń bọ̀ mí báyìí bọ̀ tó ń pé nǹkan tó ń ṣe ó dùn mọ́ mi nínú òun mo ṣe pé màá fi ẹsẹ̀ kan débi báyìí lẹ́ni so tí wọ́n bá ń take care opó ó ní oríṣiríṣi nǹkan tó yẹ pé Ọlọ́run máa ṣe fẹ́yàn ẹni tó bá tẹ̀ tí ń fún give sadaka tó ti ń fún èèyàn tó yẹ pé ní kò dìgbà tí nǹkan bá pọ̀ rẹpẹtẹ ìwọ̀nba tí ìwọ̀nba ni tó fi ń ṣe àwọn èèyàn tó fi ń ta wọ́n lọ rẹ Ọlọ́run náà ó ní nǹkan tó máa ṣe fún ẹ. àwọn ìjọba wa náà àwọn náà ń try níwọ̀nba tiwọn àmọ́ èmi bìlì pé ẹni tó bá lọ bá ìjọba pé àbá ẹ dá sí nǹkan tá à ń ṣe yìí ó yẹ kí ìjọba náà máa bá wa dá sí torí àìlè ṣe tán Ìfà Adédiwúrà ò lè dá ṣe tán àmọ́ àwọn tó tiẹ̀ ń ṣe ìjọba gan tó jẹ́ individual káàkiri wọ́n support wa so kámbèlè tẹ pé kí ni ìjọba ń ṣe àwọn ìjọba náà they have to support this cause it's a non-governmental organization people here catching iṣẹ́ tó ń ṣe iṣẹ́ ìjọba nínú ìlú òyìnbó àwọn ìjọba ní wọ́n ní mo gbọ́ pé Lagos State náà ti ní àtàwọn some other governmental bodies ṣàmọ̀yán láti wà àwọn tẹ́pẹ́yàn máa tẹ́kẹ̀ àwọn tó lẹ́yìn tó máa tẹ́kẹ̀ wọn nǹkan tó ń ṣe nílùú òyìnbó nìyẹn ìlú òyìnbó every week làwọn pọ́ngbà nǹkan ọmọ nílùú gan every week ló ń gbowó owó oúnjẹ wọn gbóúnjẹ wọn gba gbogbo ẹ̀ bọ̀ mọ̀ pé àwọn náà máa débẹ̀ ṣàlágbára lọ. ó yẹ kí àwọn ìjọba máa kán fún ní backing kán fi support nǹkan tó ń ṣe yìí. àtàwọn youth tá a máa yí tán ilé wa padà ó lọ pa ló máa ṣe. Finally, I have nothing to say than to give you courage and appreciate my sister. She was there for me when I was nothing. We used to talk together, encourage ourselves. We see once in a while.
But I promise her, to the glory of God, she's got this heart before now. And I'm not going to be surprised why many of all our artists and my mother that are frustrated for over there are successful. Artists are really impacting our generation. Many of you are prophets. That's why you write stories. And the stories will still reflect from today, tomorrow, and forever. Never you disregard people. Don't look down on anybody. There is no one God cannot raise. Hold this. If you want to go far in life, your life needs to be intact. If you want your life to be intact, check your contact. The more you grow, the more enemies you have. The more you grow, the more haters you have. The more you grow, the more people will attack you. But turn your mess to your message. Ladies and gentlemen, mo máa gbàdúrà ẹyọ kan gbogbo ọmọ tó ti ara yín jáde. As I'm living here, láti èní lọ ẹ bẹ̀rẹ̀ sí ní pẹ́ ìròyìn ayọ̀. Gbọ́ tí mo wá ń ṣe 70th birthday fún màmí, ẹni tó búyà mi, ó wá sọ pé tó bá tẹ̀ jẹ́ ọmọ ẹyọ kan ilé yẹn bí, kó má bí mi mọ̀. Ó ti gbàgbé lọ́dún sọ̀rọ̀ sí màmí ò dẹ̀ pé òyìnbó ló fi bú màmí. Ó ní na she dey pray pass, na she her life was pass. Màmí tún ní oṣù ọkọ mi. Ìyá yẹn tí òun tó wọṣọ kan fọ́dún mẹ́rin kò wá mọ iye aṣọ tó ní mọ́. Ìjọ tí mo finally kúrò church níjọ́ tí wọ́n sìn lówó ó dẹ̀ fowó yẹn dáwọ́ ẹgbẹ́ obìnrin rere ni. Bẹ́ẹ̀ni yẹn ṣe di aṣọ màmí mú báyìí bá aṣọ ṣe yá nìyẹn. Ẹni yẹn kọ́ ló jẹ̀bi aṣọ màmí tó gbóni. Before I take my leave, ìdáwọ́ rẹ̀ kò sẹ́ni tó kọ́. Má jẹ́ kẹ́ni kan tún ẹ̀ wípé nìkan máa pa kádàrá ẹ̀ padà. Àwọn kan bẹ ta ẹ bí wọ́n bá rọ́ nílẹ̀ fún àsìkò yìí Ọlọ́run pèpè yín fún another level ni. And I want to tell you, every time your heaven wants to open, there must be earthly shaking. The shaking is for your making. Don't give up on yourself. And as soon as sister she knows how to sing, she knows how to act, I follow you back to back. Because God is faithful. Gbogbo ẹ̀yà tẹ̀sí tí mo jọ̀bálẹ̀ fún lé gbogbo ọ̀run àti ayé lórúkọ Jésù ẹ ò ní ṣerú ayé ẹ ní ṣerú ara yín. As you have been able to stand by her, help us will not be far from you. And this was a prayer for you. But this is the life of practicality. All of you that want to be happy family, Hollywood artists, tell them to go and start from stage. Nígbà tó ń tó pàdé ké àbí ara mo máa gbé dé o àti orin Ògúndé. Mami, thank you so much. Ẹ ní ṣe rárá yìí. I don't know what to say. I can tell you, please watch your association. Don't move with friends that are competing with you. Move with friends that will compete with you. Avoid the devourer in your life. Anyone that is sucking you, run away from them. It should be give. No, give and give. Not give and take. Because the Bible says give, it shall be given unto you. Good measure, press down, shake it together, roll it over, shall men put to your bosom. Ẹ̀yà àgùnfọ́ rẹ̀ onílara, ìlara ju àjẹ́ lọ. Ẹ̀yà àgùnfọ́ ẹni tó ń fojú bá yín ṣe tó bẹ̀ ń fẹnu kánú ògo yín. Ẹ̀yà àgùnfọ́ ẹni tó ń fà sí nílé lọ́wọ́ tó dúró ìdúró ẹ̀sìn yín. Ẹni tó pè é ní single mother ẹ sọ fún gbogbo stay tuned. Yàtọ̀ ẹ̀ single mother does not mean you are stupid. It shows you have the capacity to do what that man cannot do. That was what I told her when she was crying. She said people are calling her single mother. Mo lẹ́ni tó pè é ní single mother láàárọ̀. Ẹ sọ fún gbogbo bá dalẹ̀ tọkọ ẹ̀ bá ṣíwájú ẹ̀ kúrò náà máa di single mother. So ẹni tí ti ẹ̀ bá láàárọ̀ á ta lọ́sàn. So when they say you are single mother, tell them bẹ́ẹ̀ tí ẹ̀yìn mi mo ní wá ní. Torí àìmọ̀ ní èèyàn mi wà ní ọkọ tó wọ́ọ̀sì gbẹdẹ tó sì lé ọkọ lọ. Àdáyé fẹ́ wá ní ọkọ yóò ní sọ̀rọ̀. I am moving from the youth to all my mothers. I want to use this video to appreciate Baba Ahmed Bola Ahmed Tinubu sir. I appreciate you for what you have done for us.
I appreciate you in the name of Allah. I appreciate you for what you have done for my sister. She's not my daughter, she's my sister. Sir, thank you. Our governor, former governor Ambedi, we appreciate you. Sorry, we appreciate you. You know, I'm not a sentimental figure. That's why I'm supposed to mention it. I am not a politician. But sir, you could go with the body now. Okay, sorry. I'm not bringing that. It's over more than 2 years. I'm not about that king on it. So I'm not what about you, my band. Thank you, sir. Thank you, all of you. Veterans, I want to support you. Something you mentioned it. Àti ìdúgba jọ ọlọ́run ló gbè mí ọlọ́run ṣíbí láàrin ẹgbẹ́ yín láàrin ọgbà yín èmi gbàgbọ́ pé iṣẹ́ kan lówó o ó kí a máa mọ̀ kó tó pé 24 hours ṣùgbọ́n tẹ̀ ní fóònù ẹyẹ fóònù ní síta ta ló ẹ̀fẹ́ta láti ọlọ́run bí èmi bá ṣe wò ní rẹ̀ tí mo lè gbàgbọ́ pé iṣẹ́ kan lówó under 24 hours. Everyone that is watching this Apollo, receive a life. Receive a common favor. Receive a common mercy. It shall be well with you. In Jesus' name we pray. Okay, we have first started. Sir, so let's see to. We want to say speak. As your son, if I pray for my God. Tó bá jẹ́ àdúgbò tí mo ń gbé, tí mo wá jẹ́ láìlẹ̀, tó bá jẹ́ àdúgbò yẹn mo ti bá wọn ṣe alábàárù yìí, mo ti bá wọn ṣiṣẹ́ sáìtì rí, alájọ ṣe láìlẹ̀ association, ọlọ́run màkà ilẹ̀ ìyàwó. Ẹnà fún ìṣòkè, I am just want to bring you out, ẹnà fún ìṣòkè. Ṣùgbọ́n aláàánú tó sọ pé rèé tẹ́lẹ̀. Ẹ̀rù tí mo lè kọ́ bá sọ fún ìfẹ́ tàbí àfẹ́fẹ́ lọ mú 20,000 wáyé wọ́n ní. Tó bá ti kó ní 50,000 wá irọ́ ní. Màmá ṣé nígbà tí bàbá ọ̀ṣọ̀gbà wà láyé ṣé bàbá ọ̀ṣọ̀gbà ń charge. Ẹ́sìlì wòlíì ìjọba fi ń charge fi àdánwò fún àdánwò àwọn èèyàn ni. Tọ́lọ́run bá pè ẹ́ jẹ́ káwọn èèyàn wà blessed. If you are truly called by God, you don't need to charge people. Let God raise them and then we come back and bless you. Gbogbo ẹ̀yà bí a máa gbọ́rọ̀ yìí o àti àkọ́bí yìí àti àbígbẹ̀ yìí lórúkọ Jésù ẹ ò ní lọ sáré ẹ̀gbọ́n. Ẹ gbọ́rọ̀ yìí ìjọ tí mo ń ṣe bẹ́ẹ̀ mọ́mí mi ẹ̀kún ni mo fi ń ṣe mo kàn rántí dáàdì mi. Dáàdì mi máa ń gbórin ẹbí ní sáà òbí nígbà táwọn kékeré ṣùgbọ́n kò ní rọra téèpù ẹ̀. Ìyàrá níyàrá náà ti máa ń pín orin yẹn. Dáàdì mi àwọn máa gbórin á máa ké olówó yé mọ́ olúwa tèmi bọ̀wọ́ rẹ̀ gbogbo làlà ẹ̀dá nítorí èrò ni jẹ́ ká lómi dùn lómi ìdílé tètè fọ̀nà mi má jẹ́ kí wọ́n lò fún. Tí bá wá ní dáàdì mi fẹ́ sunkún tí bá ní dáàdì kẹ̀kẹ́ nánà wọn kí mi ò ké orí inú yàrá kan là ń gbé kò dẹ̀ sí owó. Ilé ta kó lọ sí lára dàbí ìgbà tó náà ń lò ní láti tu ilé ẹ̀kọ́ dáàdì mi ní ṣe bí mo sọ fún ẹgbẹ́ lẹ́wọ̀n ìgbàgbé ẹni kankan kí ló wá jẹ́ kí n pẹ́ pé nígbà òbí fún mọ́mí ni fún bẹ́ẹ̀ pè torí mo fẹ́ kí dáàdì mi rántí pé àwọn láìpẹ́ òpè torí pé mo wá òpè mo wá rà nígbà tí mo lè fi pé òpè màá mi wá jókòó síwájú ẹbí nígbà òbí wọn á bèrè pé sáwọn ètò surprise mi wọn ò mọ̀ tó fi débẹ̀ especially mo sábì gbé wọn ò mọ̀. Like police planning. Kí ló jẹ́ kí n lọ lo Venice mo lè fi ìdílé Èkó torí hall tí màá mi ti ṣe birthday yẹn. Ìsọ̀ alámàlà kọ́ wà ń bẹ̀ ibẹ̀ ni màá mi ti máa ń ṣọmọ ọ̀dọ̀ alámàlà. Tẹ̀bá dé nígbà kan akọ́ tí ń ta páàsì ẹ̀tọ́ bẹ́ẹ̀ pẹ̀lú wà sí kékeré tó ń tàdà mi èmi lélẹ̀. So ibi tí màá mi ti ṣọmọ ọ̀dọ̀ alámàlà yẹn wá ẹnìkan fún lára abẹ ó wá fi ṣe event center. That was when I decided the same place where my mother was born. Where she was born. Will be the same way that I'm going to celebrate her. So if you want my story, and we'll give it to you free of charge because I really want to ask. I'm very sure I'm going to share a thing that will talk about love that will bring about unity. It is a great abomination to believe your denomination will determine your manifestation.
tí àwọn dájú wọn fẹ́ sáré present ní ọ̀rọ̀ Anna Adéṣọlá wọ́n ní láti Ìkòròdú tẹ́lẹ̀ náà máa bọ̀ sáré máa bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ọ̀nà papọ̀ Anna Adéṣọlá òjò tálẹ́nu náà Anna Adéṣọlá tẹ́lẹ̀ náà sí bẹ̀rẹ̀ ó lè máa bẹ̀rẹ̀ ọ̀dọ̀ kó sáré bẹ̀rẹ̀ present ọ̀kan tó lọ. ẹni náà dà ẹni lóko ọmọ tó láti Ìkòròdú ní ìgbà ìlú ẹsìn. Mrs. Fakunlaju. Mrs. Fakunlaju. Mrs. Fakunlaju. Wait. You know what I asked you about this woman? Mi ò mọ̀, mo bó ṣe ń jáde bọ̀. Kí Olúwa ní kí n gbalẹ̀ fún. Mi ìdẹ̀ mọ wáyé. Mo wá bèèrè lọ́wọ́ ẹ̀ pé ibo ló ní. Ó lọ́dọ̀ àbúrò òun lòun ti scott. Bẹ́ẹ̀ ni máa ṣe ìwúlò Ọlọ́run. Tó jẹ́ wípé gbogbo tí ò ń ṣe tiẹ̀ lọ sí pamọ́ ẹ. Tí ọba ti fi ilé ọkọ yà, ó ti ṣẹ̀ṣẹ̀ gbé. I will be your father all the time. Because she was telling us to me, this man is having an accommodation problem. Tó bá gbọ́rọ̀ lọ, tó ṣe scott lọ́dọ̀ èèyàn. Wọ́n á mọ̀ ọ̀kẹ́. Ọlọ́wálé ní Kòròdú. Àná gonna be ẹ̀jẹ̀ kó jẹ́ ní tó máa tẹ́ẹ̀ni máa lọ lo ṣáláńgá. Ṣáláńgá làwa lò kékeré. A máa ń tò ní lóṣòdì. Tí ìyàwó bá kọ́kọ́ rúùtọ̀, àwa náà wá wọlé. So fún wọn nọ́mbà mi, gba nọ́mbà mi. So that is, you know that my wife is Adeshola, and I love my wife so much. That's my small, after my mom, that's one. So because you get Adeshola, I don't know, all of us often maybe she's got accommodation problem. Paying her bills. I don't know how it's gonna be, but tomorrow, get a good house, call him, we'll credit your account for that. God bless you. ṣe rí ìjọba tí ń pè wọ́n náà ó ti ṣe díẹ̀ ṣùgbọ́n wọn ò kí ń tètè gbọ́ a tún máa pè wọ́n náà ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ wá bá wa kún Adédiwúrà lọ́wọ́ nígbà tí Adédiwúrà máa bẹ̀rẹ̀ kínní kò tó báyìí nísìnyí báyìí ó ti tó báyìí in the next 2-3 years ó tún máa jù báyìí lọ ẹ̀yin ọ̀gá wa tẹ́ wà lókè ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ wá bá wa kún Adédiwúrà lọ́wọ́ kí nǹkan tó ń ṣe kó tún lè dùn kó dáa kó dán jù báyìí. kò sí rẹpẹtẹ náà ju pé àwa pọ́n Adédiwúrà sí àwa pọ́nlé àwa yẹ sí fún program giving his fund tí ó máa ń ṣe ní ọdọọdún eléyìí jẹ́ ti ẹlẹ́nkẹjọ mo dẹ̀ wá inú mi dẹ̀ dùn láti jẹ́ ọ̀kan lára àwọn tí wọ́n kópa nínú títí ọdún yìí àti mo jẹ́ ọ̀kan lára àwọn tí wọ́n host àwọn èèyàn ní títí ọdún yìí mo dẹ̀ gbàládùra pé irú nǹkan báyìí ó dáa ká máa ṣe níwọ̀n bàbára bá ṣe ká but at least we try to give back to the society so fún eléyìí tí Adédiwúrà ń ṣe mo gbé oríyìn fún pé ó kú iṣẹ́ takuntakun Ọlọ́run wà nífẹ̀ẹ́ lè ṣàṣemọ̀.